gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o. ìròyìn ayọ̀ ńlá kan mà ní mo mú tọ̀ yín wá. RBE Virtual Bank èyí jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ilé ìfowópamọ́ orí ayélujára tó ń rí sí rúbà yan owó tí a ṣètò fún orílẹ̀-èdè Yorùbá. ìròyìn ayọ̀ náà tún ni wípé kò sí irú owó tí ẹ ò lè fi dúnàádúrà lórí RBE Virtual Bank. ìbáà ṣe dọ́là tàbí owó euro tàbí pound sterling West African CFA Gambia dollars àti Libyan dinar. bákan náà ni náírà Nàìjíríà ò gbẹ́yìn rárá. ẹ̀yin lè kówó yín pamọ́ sí RBE Virtual Bank kẹ́ ẹ bá lè mórí bọ́ lórí ọ̀rọ̀ náírà tó fojoojúmọ́ ń ṣòjòjò. bóyá lẹ tiẹ̀ mọ̀ pé rúbà kan ṣoṣo dọ́là 12 ni $12 to 1 rúbà. kò wá tán síbẹ̀ o lè fowó ránṣẹ́ sí òkè òkun. àwọn tó wà lókè òkun náà sì lè fowó ránṣẹ́ sílé láti inú àpò ìṣúná rúbà tiẹ̀. owó kì í sọnù níbẹ̀. ìfọ̀kànbalẹ̀ wà lórí owó tẹ́ ẹ bá fi pamọ́ sí ilé ìfowópamọ́ orí ayélujára yìí. tètè lọ forúkọ sílẹ̀ lónìí kí o sì gba nọ́mbà ìdánimọ̀ tirẹ̀. fún ẹ̀yin tí ẹ̀ ń fi àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè Bishop Adesina sórí WhatsApp nọ́mbà yìí +234 9067 05 0000 lẹ́ẹ̀kan sí +234 9067 05 0000. WhatsApp nìkan ni kí ẹ ti pe nọ́mbà yìí o tàbí kí ẹ kàn sí wẹ́bsáìtì wọn ìyẹn ní www.rbebanking.org. bákan náà lẹ lè gba mobile app wọn sílẹ̀ látòrí Google Play Store. rúbà owó àwa ọmọ Yorùbá RBE Virtual Bank ló ń ṣètò ẹ̀. tètè forúkọ sílẹ̀ kó tó pẹ́ jù. Miracle Spiritual Global gbọ̀nà àrà jáde níbi tá a ti ń ta ojúlówó spiritual materials bíi lọ́fíńdà candle anointing oil kò tán síbẹ̀ o. bákan náà ni wọ́n tún ta sùtánà lóríṣiríṣi aṣọ pẹpẹ àpótí ìdámẹ́wàá bíbélì ìwé orin talking drum and setting drum. èyí tó wá jẹ́ pambambari ibẹ̀ ní ìtọ́jú àwọn àìsàn ara pẹ̀lú àwọn egbòogi ilẹ̀ tó gbálámúṣe ká tọ́jú oyún ìju ìtọ̀ ṣúgà ìfúnpá tó ga ṣọ́ọ̀gùn kódà ìtọ́jú rọpárọsẹ̀ ìrọ̀rùn ló gbádé lọ́dọ̀ Elbiraka. kọkùnrin má lè ṣèṣe akọni Elbiraka kájú ẹ̀. tètè tara ṣàṣà kí o lọ sí Elbiraka Spiritual Global tí ó wà ní Owólabí Ẹlẹ́tù junction Òkè Ẹlẹ́tù along Ìjẹ̀dẹ̀ road Ìkòròdú nípínlẹ̀ Èkó. ẹ lè bá wọn sọ̀rọ̀ ní WhatsApp pẹ̀lú nọ́mbà yìí 081 30 99 2934 lẹ́ẹ̀kan sí 081 30 99 2934 tàbí kí ẹ pè wọ́n tààràtà sórí 070 85 32 23 61 lẹ́ẹ̀kan sí 070 85 32 23 61 Elbiraka Spiritual Global ọ̀tún lọ́jọ́ yọ. ó yọ ọ̀rọ̀ mi ṣe é ti gbọ́ o. Àsìndẹ̀máde. ìyàtọ̀ kò jọ kẹ́nikẹ́ni o. Àsìndẹ̀máde. Àsìndẹ̀máde the royal craftsman ọmọ Olúkàfí production ṣe lè yóò kọjá bẹ́ẹ̀. Àsìndẹ̀máde the royal craftsman tàlàsìndẹ̀máde ṣoreṣore wọbi ṣore sí ìlú ayédè ọgbọ̀nlọ́wọ́ àìsàn fòníkúfọ̀ ládìde. ẹ̀nà wò ló ọmọ bá fárígà ó lóun ò lè jọba láìsí adé ìṣẹ̀ǹbáyé o. ibo gan ládé ìṣẹ̀ǹbáyé wọlé sí ìyàwó ọba kájọ làrètí rojú kankan yìí. ẹni agbọ́jú ọkùnrin ọmọ jẹ ní àgbà. olùkọ́ yìí ò sinmi ogun ìlú kájẹ ló sinmi ìjà. ogun ńlá bẹ́ sílẹ̀ ìlú gbóná jọ ìkúnlẹ̀ abiyamọ. ọmọ olùkàṣe ní yóò kọjá fẹnuròyìn. Àsìndẹ̀máde royal craftsman. ọmọ olùkà ló produce ẹ̀. ọláyínká òkè ló direct ẹ̀. steering rose odika agẹ̀sìgbẹ́wò ifá. peter fatomilọ́lá. ọmọjọ́wọ́ ọmọ nìyí ọmọ olùkà fúnra ẹ̀. ìdòwú mustapha. tèmítàpẹ́ bá délé. ẹni ọlá àjàmà. ó ti jáde báyẹn lọ́rọ́ ṣẹ̀. ó wà lórí ọmọ olùkà Great TV lórí YouTube channel. sinimá wòtúwò Àsìndẹ̀máde royal craftsman. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin mo kí yín
gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wà gbogbo ipátá lẹ máa jèrè tẹ máa fi rèé jẹ Ọmọlúkà yín rèé o mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé o mo dé gẹ́rẹ́wẹ́rẹ́ bí ejì alẹ́ mo dé wàràwàrà bí ejì ìyálẹ̀ta ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá níbikíbi tí ẹ wà káàkiri àgbáńlá ayé nílé ni lóko ní lẹ́yìn odi ní gbogbo ẹ̀yin tí orílẹ̀-èdè Amẹ́ríkà Canada Brazil lọ́hùn gbogbo ẹ̀yin tí orílẹ̀-èdè Europe pátápátá láti London tó fi dé Manchester gbogbo yìí ni mo kí pátápátá Liverpool àwọn tiwa tó wà ní Liverpool gbogbo yìí la kí pátápátá gbogbo ẹ̀yin tiwa ní Dublin yẹn ní Northern Ireland lọ́hùn gbogbo yìí la kí o gbogbo àwọn ti Germany àwọn ti Italy àwọn ti Belgium gbogbo yìí pátápátá ni mo kí láìpọ̀ ẹyọ fún pé ẹ kú àdúró tí Ọmọlúkà ní gbogbo ìgbà o ẹ kú kó má bàjẹ́ ẹ kú kó lè dáa mo kí yín lọ́pọ̀lọpọ̀ pé ẹ ṣeun ẹ kú àdúró tẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá nínú TikTok mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ẹ ti mọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa ṣe kí ni o ẹ máa tẹ ò kẹ́ máa bá wa tẹ̀ kó máa wọlé èyí náà tẹ́lẹ̀ tún wò wá nínú YouTube ẹ bá wa like program yìí kẹ́ ẹ bá wa share ẹ kọ síbẹ̀ kẹ́ ti bùkún ní forílẹ̀-èdè mi ẹ kọ jáde kó wà ní kọ́mẹ̀ntì yín ẹ̀yin tẹ́ ẹ wò wá náà nínú kílẹ̀ ń pè nínú Facebook ẹ bá wa ṣe kíni ẹ bá wa like program yẹn ẹ jẹ́ bá àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ jẹ́ olólùfẹ́ ìran Yorùbá ta lọ sí ìlú Ọ̀yọ́ lánàá àti Ìgbọ́n orílẹ̀ Ìgbọ́n àkí gbogbo yín pé ẹ kú ìrìn ẹ̀yin náà rí pé gudugudu gbù lánàá ẹ rí pé olóyè yọ bí ọjọ́ ó rí ni wọ́n ní ojú bàbá wọn lọ ojú bàbá wọn lọ ẹ gbọ́ ojú bàbá wọn lọ Májàsọ́lá ju bàbá wọn lọ Ìgbòho ṣá bàbá Dámilọ́lá ojú bàbá wọn lọ. Ó yẹ olóyè Sunday kò sígbà tí olóyè Sunday jáde tí ò yẹ tẹ́ ẹ bá fúnra ẹ̀yin èèyàn tẹ́ ẹ ń wò mí ẹ rí i pé ìdí gan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó ṣe ń bínú sí Sunday Igboho kan lẹ rí yẹn wọ́n rí bíi threat àìlè ti gba èrò mọ́ wa lọ́wọ́ bo èrò tó yẹ kó máa tẹ̀lé wa lẹ́yìn eléyìí ti gbà á ìtọ́pọ̀lọpọ̀ wọ́n rí tínú Sunday ṣe bí wọn nìyẹn ẹgbọ́n kan tí Sunday Igboho sọ ní ọ̀dọ̀ kábíyèsí orílẹ̀ Ẹ̀gbọ́n ó sọ ó ní bàbá ẹ bá mi ẹ sọ fún Nàìjíríà mi ìpààyàn mi ìjálè mi ìfàdíyà mi ìdẹ̀ fi agídí mi ò fi dàlúrú mi ò ṣe kankan kí lẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí wọ́n ṣàṣe ń bínú mi. Amadéyẹmọ sọ ọ̀rọ̀ yẹn jáde lánàá ọlọ́gbọ́n ló máa yé àwọn ọ̀mọ̀ràn ló máa ṣe kí ni àwọn ọ̀mọ̀ràn ló máa mọ̀ ọ́ ẹ káàbọ̀ bí bá ṣe ń wọlé ẹ máa bá mi fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ kí n máa rí kọ́mẹ̀ntì yín Gbenga Majesty you are welcome thank you so much Adio God bless you Tọ́pẹ́ Kemali thank you for joining Táíwò Kíkẹ́ bá sọ mí màá mi mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa mo kí yín mo fẹ́ fún yín ní ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ ká tètè tó gba ìfúnra ìyẹn ni mo ṣe fọ̀rọ̀ olóyè Sunday Igboho mo fi ṣíwájú torí pé kí ni ẹni tí gbogbo ìran Yorùbá gbà fún ni olóyè Igboho jáde lánàá ẹ wo èrò ẹ wo àwọn èèyàn bó ṣe jáde ẹ wo bó ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ gọ́fúnà gan ò gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ yẹn kí gọ́fúnà ò lè jáde kó nírú èrò tó bẹ́ẹ̀ má jà parọ́ fúnra wa Ìgbòho ò ṣe kàmpéènì o kò ṣe kàmpéènì bóun fẹ́ ṣe sẹ́nétọ̀ o kò ṣe kàmpéènì rẹ́pù o kò ṣe kàmpéènì house of assembly o kò ṣe kàmpéènì gọ́vnọ̀ o kò ṣe kàmpéènì ààrẹ o ṣùgbọ́n lóun lọ sọ́dọ̀ bàbá kábíyèsí orílẹ̀ Ẹ̀gbọ́n ó pè é ní pé kó máa bọ̀ pé òun á tẹ̀tún tẹ̀lé dọ́dọ̀ Aláàfin ilé nílé ẹ̀ ọmọ Ọ̀yọ́ ni ẹ máa bọ̀ ọmọ Ọ̀yọ́ Ìgbòho lolóyè olóyè dẹ̀ gbéra sọ́nà ó dẹ̀ wá pé tó o pé ní ó máa ń pè ní Ṣọlá ni jẹ́ kèmí náà kó lọ thank you brother mi Adio ẹ máa ṣe kí ni ẹ máa bá mi tẹ̀ dáadáa ẹ ṣe gan ó pè ní Ṣọlá ẹ jẹ́ kèmí náà lọ ẹ wo ìlú ọ̀dọ̀ bàbá wa olóyè Kúta lánàá ẹ wo bíbẹ̀ ṣe rí ẹ wo ìlú Ọ̀yọ́ ẹ wo èrò bí ìgbà tí wọ́n ń ṣọdún láì ṣe pé ó ní nǹkan tí wọ́n ń ṣe pàtó
èrò lọ rabedun mọ́tò tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ láti igun mẹ́rẹ̀ẹ̀rin náà ti wá láti rí i pé wọ́n tẹ̀lé olóyè. That is enough for the government of the federation to know pé ẹni yìí o ẹni tó yẹ kó wúlò fún àwọn èèyàn ẹ̀ ni òun ló ṣe dìde àwọn èèyàn fẹ́ràn ẹ̀. Ó dẹ̀ ti sọ fún yín ó ní ẹ yọ̀ǹda òun kóun ṣe kí ni ẹ gbé iṣẹ́ security ilẹ̀ Yorùbá jẹ́ kóun ṣe é. àwọn àmọ́ ìgbé kìí ṣe ti federal government máa sọ pé àwọn fẹ́ gbé ṣe. ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ní kẹ́ ẹ fi ṣiṣẹ́ ṣe. Sunday ò bá yín dupò ọmọdé yẹn ò bá yín dupò kò bá yín tu òṣèlú kò sí nǹkan tó ń béèrè lọ́wọ́ yín ó ti sọ àlàáfíà àwọn èèyàn òun ló jẹun lógún. ẹ foríkorí ẹ̀yin governors kẹ́ ẹ pe ọmọdé yẹn mọ́ kẹ́ ẹ bá sọ̀rọ̀ tó jẹ́ òtítọ́ kó wọn fún yín lọ́nà tó máa gbà kẹ́ ẹ gbéṣẹ́ yẹn fún kẹ́ jẹ́ kó guide kó ṣe security kó provide ẹ̀ ẹ̀yin ní chief security state yín ẹ pé kò sí state tí Sunday Igboho tó bá ti lu agbègbè gan tí ò ti ní lè yan 1000 jáde ẹ wo èrò lánàá tó bá lu aago l'Ondo state lẹ́ni everywhere máa kún ni àwọn ògbójú oníṣègùn àwọn ògbójú jagunjagun àwọn militant gidi tó sú ọ̀tá dára wọn lójú wọ́n jáde sólóyè ní lóríṣiríṣi ọ̀nà yes àti dé wọ́n jáde tán ni kí là ń so that is enough láti lè jẹ́ kẹ́ mọ̀ pé Sunday Igboho èèyàn ni àwọn aráàlú fẹ́ràn ọmọ Yorùbá gbà tiẹ̀ àfàwọn tó ń jowú owú jíjẹ pé bọ̀bọ̀ yìí lókìkí jù mí bọ̀bọ̀ yìí ti ń jẹ lọ jù mí bọ̀bọ̀ yìí àwọn èrò tó yẹ kí ni ó ti ń gbà mọ́ mi lọ́wọ́ àwọn yẹn nìkan nínú Sunday bí tó fi jẹ́ pé irú àná yẹn kò sí tó ní ká má bá jáde kò sí tó ní ká má jọ yẹn ṣùgbọ́n inú ń bí wọn omi inú ń kọ wọn torí pé Sunday Igboho ṣe kí ni ará ìlú fẹ́ tó bá dẹ̀ ti ṣe rere ìlú máa fẹ́ràn ẹ̀ ẹni tó bá ṣe rere ni ìlú ń fẹ́ ẹ wo èrò lánàá àwa tá a lórí ọ̀fẹ́ àti wà ń bẹ̀ gan-an a ṣe bí eléyìí pé Ọlọ́run kẹwàá and it's not new ẹ wo ọjọ́ tó ń lọ sí sọ́dọ̀ kábíyèsí onímẹ̀kọ ẹ wo èrò bó ṣe rí nìyẹn ìyẹn jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ló mú mi padà wá báyìí sórí tí mo torí ẹ̀ wá lé ní ìròyìn tí mo mú wá yìí ẹ̀yin èèyàn mi ẹ ṣí ẹ prógrámù yìí kẹtẹ tí yìí kẹ gbọ́ ṣé ìròyìn ayọ̀ ni àbí ìròyìn burúkú bóyá ọ̀pọ̀lọpọ̀ wa ò understand nǹkan tí àwọn sẹ́nẹ̀tì ń ṣe lẹ́nujọ́ mélòó kan yìí tí ò dẹ̀ ń ṣe sẹ́nẹ̀tì nìkan tó jẹ́ pé àwọn Yorùbá tá a bá sọ pé Yorùbá lọ̀tá Yorùbá àrísọ òtítọ́ ni Yorùbá lọ̀tá Yorùbá inú ìgbèkùn tí Yorùbá wà Yorùbá lọ̀tá Yorùbá ó máa ṣe o ẹ jẹ́ ìdí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ wọ́n tó fẹ́ mú yín wọnú ìgbèkùn míì ẹ mọ̀ mo sọ fún yín lọ́jọ́ kìíní àná Tinubu tó bá bu ọwọ́ lu táwọn sẹ́nẹ̀tì ń sọ yìí Tinubu lélẹ́yìí ò kì í ṣe dádì mi rárá bí ò bá ọ̀rọ̀ dádì mi wá ò ṣe dádì mi lé ní Tinubu Bọ́lá Ahmed Tinubu tó bá approve tó bá rí ọmọ Yorùbá tó approve nǹkan tí sẹ́nẹ̀tì láwọn fẹ́ ṣe yìí àwọn alálẹ̀ máa fi yà jẹ gbogbo yín pátápátá ní ẹ̀mí mú jẹ ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin senate ẹ̀yin Ìjẹ̀bú ẹ̀ ń wá Ìjẹ̀bú state àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ń wá Ìjẹ̀bú state ṣé pẹ̀lú situation tí a wà nú ilẹ̀ fi ń wá Ìjẹ̀bú state rojú ayé ẹ̀yin ènìyàn mi ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá rojú ayé lóde state ló kàn yín kàn ẹ̀yin Ìjẹ̀bú state ló kàn yín kàn ẹ̀yin Ìbàdàn àìmọye ìlú àìmọye state tí Ìbàdàn tó tóbi jùlọ nínú Nàìjíríà tí wọn ò fún yín ìlú mi máa ń gbowó pé ẹni tí ó bá jàdùn ìtàn ló ń rí apá ẹ̀yin Yorùbá
ẹ̀ẹ́dà dun ìtàn kó ba lè fún yín ní apá ẹ̀yin ń jà torí apá ẹ fẹ́ gba ìjàǹjà ẹran. ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin amòye ìran ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹja jọ ṣàṣọyé pọ̀ ẹjọ́ ṣe creation of state ṣé ní tí Yorùbá tó kàn fún Yorùbá nìyẹn. ẹ̀yin Ìjẹ̀bú mo mọ̀ pé àwọn ojúlówó ọmọ Ìjẹ̀bú kan wà tí wọn ò sọ máa lè gẹ́gẹ́ bí kábíyèsí yìí ṣe sọ nígbà kan pé Ìjẹ̀bú ò kì í ṣe Yorùbá bẹ́ẹ̀ kì í ṣe Yorùbá pé wàdá ilẹ̀ ti wá láti Sudan. ẹ̀yin ojúlówó ọmọ Ìjẹ̀bú wà tó jẹ́ pé Ọlọ́run dìídì dá yín ní tẹ́ ẹ̀ wá láti ibi kankan tó jẹ́ pé ìran yín láti Òtù Ifẹ̀ lẹ ti jáde. nínú ìtàn kan tí mò ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ mo sọ nínú ìtàn yẹn ó wà nínú Facebook mi ẹ lọ wò ń bẹ̀ mo dẹ̀ sì ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀. tó bá sọ pé ibì kan jẹ́ òun ò dáyé dàtí síbi tó kọ́kọ́ dá ẹ̀yin Ìjẹ̀bú tẹ́ sọ pé wá láti Wàdáì Ìwàdáì tẹ́ ti wá yẹn ibẹ̀ òkú ń ṣe ò dáyé Ifẹ̀ ò dáyé ibi ojú ti mọ́ wá that is to tell you pé ní ara ibi tí creation ti bẹ̀rẹ̀ ní Ifẹ̀. ẹ lọ wo ìtàn yẹn mo ti sọ. It may look like a joke ó lè dàbí àwàdà ó lè dàbí eré kì í ṣe eré ògidì ni. nígbà tí Ọlọ́run dá ayé gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé Bíbélì wá fún wa wọ́n lọ́lọ́run dá Ádámù àti Éfà. Ọlọ́run dá Ádámù àti Éfà gbogbo yín lẹ mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn òyìnbó ti parẹ́ kó tó dọ̀dọ̀ wa. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n parẹ́ simply because wọn ò fẹ́ ká mọ̀ òtítọ́. mo ṣẹ̀ṣẹ̀ rí pẹ̀lú ìran àti àròjinlẹ̀ pẹ̀lú ìrìn mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní wípé Ilé Ifẹ̀ ó wà lára àwọn ibi tí Ọlọ́run ṣẹ̀dá àwọn ènìyàn sí. The very first generation of human beings tọ́lọ́run dá kì í ṣe ọgbà Édẹ́nì nìkan lọ́lọ́run dá èèyàn sí. mo challenge àwọn èèyàn pé tó bá jọgbà Édẹ́nì nìkan lọ́lọ́run dá èèyàn sí wọ́n ní Ádámù wọ́n ló bí Kéènì àti kíni o àti Ébẹ́lì. wọ́n ní Kéènì lu Ébẹ́lì pa Kéènì wá sá àsálà Ọlọ́run sàmì sí lára pé kẹ́nikẹ́ni má bàa pa. Bíbélì wá rìkọ́dù pé irú rẹ̀ ní ìran àwọn sósósósó. That is to say pé Kéènì padà lọ fẹ́ yàwó ó dẹ̀ bímọ wọ́n dẹ̀ ní ìran kan. ìyàwó tí Kéènì fẹ́ tó bá jẹ́ Ádámù àti Éfà nìkan lọ́lọ́run dá ìyàwó tí Kéènì fẹ́ ta ló bí? ṣé Ádámù àti Éfà ló bí ọmọ obìnrin tí Kéènì wá fẹ́ ni ọmọ ìyá ẹ̀ ló fẹ́ àtọmọ bàbá ẹ̀? ṣé bó ṣe rí nìyẹn ni tàbí báwo ló ṣe jẹ́? kí ni èrò tó rú papọ̀ níbẹ̀ táwọn òyìnbó yọ sọnù tí wọn ò jẹ́ ká mọ̀? wọ́n ní Ádámù àti Éfà padà bí Séètì gẹ́gẹ́ bí Bíbélì ṣe pé bóyá Séètì ni bóyá Séètì don't know. Séètì yẹn wọ́n ló sì bímọ. ìran Séètì yẹn ló tàn títí tó fi dórí Abraham tó fi dórí Isaac tó fi dórí Jacob tó fi padà di Israeli títí tó fi dórí Jésù. ta lẹni tí Séètì fẹ́? sọmọ bàbá àti ìyá ẹ̀ ló padà fẹ́ ni. ìyẹn ní gbogbo wa fi gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ níbẹ̀ yẹn tí wọn ò sòtítọ́ fún wa. ẹ lọ wo ìtàn yẹn torí kí n ṣe òní mo wá sọ fún yín lénìí. mo ń sọ yẹn fún yín kẹ́ bá lè mọ̀ pé bọ́lọ́run ṣe dá Ádámù àti àwa ò dispute ẹ̀ bó ṣe dá Ádámù àti Éfà sí ọgbà Édẹ́nì sí Europe ó já wọn ní ìran àwọn òyìnbó bẹ́ẹ̀ náà ni Ọlọ́run dá àwọn kan ó dá ọkùnrin kan àtobìnrin kan sí ibi tí wọ́n pè l'Òtù Ifẹ̀ lẹ́ni tó jẹ́ pé ìran yẹn ti exist for long dáadáa tó jẹ́ pé ibẹ̀ ní gbogbo ìran ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwọ̀ dúdú tán ti lọ. ṣùgbọ́n gbà tí kò sákọọ́lẹ̀ tí ojú wa tí ò tètè là sí pé wọ́n máa ń kọ nǹkan lákọsílẹ̀ ká má bàa gbàgbé òun ni ò jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ kíní wọ̀nyí. ìyẹn ló fa wàhálà tí Yorùbá ò ṣe mọ ibi tán ti wá pàtó lónìí. tá a bá máa wí ẹni àní Yorùbá wá láti Mẹ́kà ilé àní Yorùbá wá láti Sudan ilé àní Yorùbá wá láti Egypt wọ́n wá láti Ògòdóńgàn irọ́ ni gbogbo ẹ̀ Yorùbá wá látẹ́ni wí ẹ̀ Yorùbá fi àṣà wa fi wé tí wọ́n kí ló fi jọra. ibẹ̀ kọ́ ni mò ń lọ mo kàn fi mo yànnà náà ẹ̀ fún yín nítorí àwọn Ìjẹ̀bú tí mò ń bá sọ̀rọ̀ ní.
àwọn olóríire pọ̀ níjẹ̀bú, àwọn akíkanjú ọmọ pọ̀ níjẹ̀bú, àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye, my brother TJ Baba, you are welcome. Ọlọ́gbọ́n onímọ̀ olóye wọ́n wà nílẹ̀ Ìjẹ̀bú. Mo fẹ́ kẹ́ ẹ gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò. Nigeria government wọ́n propose pé wọ́n fẹ́ ṣe creation of state. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ojúlówó ọmọ Ìjẹ̀bú, ojúlówó ọmọ Ìbàdàn, ṣé creation of state ló kù wá kù nílẹ̀ Yorùbá? Dẹ̀ tó bá jó ọ̀nà wo ló fẹ́ fi pé wa, ṣó pé wa nílẹ̀ Yorùbá tàbí kò pé wa? Ẹ jágbe yẹ̀wò. Láti ìpínlẹ̀ wa, as far back as 1900, 1914, 1915 to 19 something, tí tó fi di 1960, let me put it that way, region mẹ́ta la ní Nàìjíríà. Region mẹ́tẹ̀ẹ̀ta oníkálukú dẹ̀ ń pa owó ẹ̀ tó ná láyé ara ẹ̀ ní. That is the northern region, western region and the eastern region. Oníkálukú ń gbowó ẹ̀ ní. Yorùbá ń gbowó tí wọn, which is the western region. Owó tí Yorùbá bá pa, Yorùbá fi ń tọ́jú ilẹ̀ Yorùbá ni. Yorùbá fi ń build ilẹ̀ Yorùbá ni. Yorùbá ò kówó wọn kan kò lọ, kò sí tó jàbújá. Owó Yorùbá ni Yorùbá fi ń tọ́jú ilẹ̀ Yorùbá tí gbogbo nǹkan fi ń gún régé, tí nǹkan ń dáa. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ dàgbà, tẹ́ ẹ ń wo fídíò mi, ẹ sọ fún mi, ẹ jẹ́rìí sọ̀rọ̀ mi bóyá irọ́ mo pátá bó ti tọ́. Tí gbogbo nǹkan fi ń dáa, tí wọ́n fi lè mu míìkì ní Èpìnì, tí wọ́n fi ń ra odidi àpò rẹsì ní Tọ́rọ́, tí wọ́n fi ń ra odidi mọ́tò, tí wọ́n fi ń ra lápò mẹ́wàá, èló lápò mẹ́wàá 2,000 naira. Odidi mọ́tò àpò mẹ́wàá ni wọ́n rà á. Káyé fi gún régé tí nǹkan tí ò nira. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbé ìṣe wọn dé, tí wọ́n sọ gbogbo ẹ̀, tí wọ́n dàrú pọ̀, 1976 as at 1966 òun ni Gowon ti bẹ̀rẹ̀ àgàbàgebè ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ó pín state, ó pín wọn sọ́nà 12. Ó bẹ̀rẹ̀ sí ní lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, ó lò títí tó hand over ẹ̀ fún Muritala, kò succeed. Nígbà tó gbélé Muritala lọ́wọ́, Muritala ló create tó pè l'Abuja. Ayé Muritala ló ti create ẹ̀, ló ti ẹ̀ máa sí ẹ̀ jáde pé ibi ìlà máa gbé headquarter wa lọ. Ní gbé sí ibo ni o, ní jẹ́ kó wà l'Ékòó. Torí tá bá wà l'Ékòó, ní lágbára yẹn lò dáadáa. Tójú àwọn ènìyàn ibà là tán, agbára wa ò ní ká wọn mọ́. Ẹ jẹ́ ká gbé capital kúrò lọ́dọ̀ wọn, ká gbé capital yẹn lọ sí ibi tó pè l'Abuja. Wọ́n àìmásí ilẹ̀ yẹn jáde, wọ́n yọ ilẹ̀ yẹn kúrò lára àwọn ibì kan ní north, ní center, wọ́n gbé lọ́bẹ̀. Ilẹ̀ tó jẹ́ pé majority wọn, they are northerns. Wọ́n wá ṣètò, wọ́n pín state by state. Kẹ́rẹ́kẹ́rẹ́ over 12, from 12 states wọ́n pín ó di 19 states, from 19 states to 21 states, from 21 states to 30 states, from 30 states to 36 states. Mo béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn mi, as at 1970 tá ń sọ nípa ẹ̀ yìí, àwọn north wọ́n ti ní highest number of states. Northern Nigeria, Southern Nigeria. Northern Nigeria ti ní state jù wá lọ. Nígbà tó máa di 1996, kó tó di bá Abacha kú, Abacha ló fọ́ ojú gbogbo ẹ̀ tó sọ di 36 states. Ìgbà yẹn l'Abacha gbé wa mọ́ra, ó fún wa ní state kan. Ó kó mẹ́ta, ó díndín 3 states, ó kó sọ́dọ̀ ẹ̀, ó dẹ̀ fáwọn lẹ́yọ̀ kan. Ó fún South lẹ́yọ̀ kan. Ó fún Southeast, ó fún wọn lẹ́yọ̀ kan. By then, àwọn ní 19 states. South nísàlẹ̀ ń bí, wọ́n ní 17 states. In terms of state allocation, wọ́n á gbowó jù wá lọ. In terms of local government allocation, wọ́n á gbowó jù wá lọ torí wọ́n ní highest local government jù wá lọ. In terms of Senate, tí wọ́n bá wà ní Senate, ẹ̀yin ní 17 states, 3 senators ni wọ́n máa ní ní state kankan, 3 times 17 àti 3 times 19, èwo ló pọ̀ jù? Dájúdájú
they have highest number of senators. Tí wọ́n bá ń pín owó fún senators, wọ́n á pín fún wọn ju ẹ̀yin ìsàlẹ̀ ń bí lọ. Mo ti kó gbogbo ìsàlẹ̀ ń bí pọ̀ mi sọ pé South West, tí bá fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìkan, South West nìkan, state mẹ́fà péré lẹ́ni compared to 19 táwọn ní lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n mo kó gbogbo South pátápátá mo kó gbogbo wọn papọ̀. That is ilẹ̀ Yorùbá, the South and the Southeast. Ẹ̀jẹ̀ papọ̀, you are 17 in numbers. Pàpà tó wọn kan jẹ́ 19. Tí wọ́n bá ń pín allocation, wọ́n á pín fún wọn jù yín lọ. Tí wọ́n bá ń pín owó fún local government, wọ́n á pín fún wọn jù yín lọ. Tí wọ́n bá ń pín owó fún senators, wọ́n á pín fún wọn jù yín lọ, wọ́n ní nọ́mbà jù yín. Tí wọ́n bá ń pín owó fún House of Reps, wọ́n á pín fún wọn jù yín lọ, wọ́n ní nọ́mbà jù yín. Tí wọ́n bá ń pín owó tó wọ́n bá yan appointment ministers, they have highest number of ministers. Mi ò tí ì dé o, mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Lórí gbogbo eléyìí pátápátá, wọ́n dẹ̀ sọ fún yín pé owó tẹ́ bá ti pa ẹ máa kó bọ̀ l'Ábùjá kẹ́ ẹ kó wá, káwa fúnra ara wa ká ṣe kí ni ká fún ní kálukú ní tó bá tọ́ sí ní kálukú. Ibẹ̀ láti rẹ́ni tó mú 10 naira wá, tó padà gba 50 naira lọ. Àtẹ̀rẹ́ni tó mú 1000 naira wá, tí wọ́n fún ní 100 naira lọ. Ẹ jọ̀ọ́, ọ̀nà wo ẹ fi wéra ìrẹ́jẹ wo ló jù yẹn lọ nínú gbogbo tó ń pè ní ìrẹ́jẹ? Ìmọ̀tara ẹni nìkan ti bà yé àwa ọmọ Yorùbá jẹ́. Ìmọ̀tara wa nìkan. Mo mà ní ti dé. Lórí gbogbo àlàyé tí mo ṣe yìí, àwa ará wọn kan wá dìde. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jà. Wọ́n pariwo. They started writing different kinds of memos. One competition, one call oríṣiríṣi, one call appeal. If the Nigerian government, Nigeria can never be better the way you are running it. Ẹ jẹ́ ká padà sí regional system of government. Gbọ́ mi yé. Àwọn yẹn pariwo yín pé tẹ́ ẹ bá jẹ́ ká padà sí regional system of government, ìrẹ́jẹ yìí máa pọ̀ sí. Kò lè dàbí. Ẹ jẹ́ kí region kankan kó lọ mójútó ara wọn. Wọ́n wá sọ yẹn. Nigeria government ṣe kí ni? Wọ́n fọwọ́ di etí. Wọ́n ṣe bẹ́ẹ̀ nípa wọn ò rí. Wọ́n ṣe bẹ́ẹ̀ nípa wọn ò gbọ́. Nígbà tí Goodluck Jonathan tó gorí oyè, ó pè fún confab. Wọ́n ṣe confab. Ibẹ̀ làwọn kan ti suggest pé solution yẹn ni pé ẹ jẹ́ ká padà sí ìbẹ̀rẹ̀ tí ó jẹ́ regional system of government. Believe Jonathan ní pé òun máa ṣe kí ni, òun máa fulfill ẹ̀ tóun bá padà wọlé, but eventually Jonathan ò wọlé, gbogbo ẹ̀ pápátá wọ́n bá dànù. Àwọn yẹn pariwo, etí Nàìjíríà di Nàìjíríà ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́. Àwọn kan tó dìde, wọ́n ní kì í ṣe àwọn ọ̀tọ̀ tó láwọn sẹ́ẹ̀tì tí mo sọ yìí o. Àwọn yẹn ní kì í ṣe dandan ká padà sí regional system. Ẹ jẹ́ ká ṣe constitutional reform. Ká dẹ̀ padà sí true federalism. Gbọ́ mi yé. Ẹ bá mi máa tẹ kíní yìí, kò ní bàjẹ́ fún yín. Àwọn yẹn dìde wọ́n ní let us go back to true federalism and do a constitutional reform or constitutional conference. True federalism ìyẹn gangan ni irú eléyìí tí wọ́n ṣe l'Amẹ́ríkà. Ìyẹn ni wípé kò ní sí regional right, ṣùgbọ́n state kankan owó tí wọ́n bá ti pa níbẹ̀ àwọn ló ní. Wọ́n á máa mú certain percentage, wọ́n máa mú lọ sí federal, tí federal máa lò. L'Amẹ́ríkà 50 states ló wà ńbẹ̀. They are practicing true federalism. Ìyẹn ló jẹ́ wípé gbogbo state tó wà ńbẹ̀ pátápátá owó fúnra wọn, owó tí wọ́n bá pa níbẹ̀ ni wọ́n fi ń tọ́jú ara wọn. California state kan ni owó tí wọ́n pa ní California fi ń tọ́jú ara wọn. California nìkan is over $4 trillion rich in terms of GDP wọn. Kí dẹ̀ ni wọ́n ní? Wọ́n ní mineral resources kéékèèké. Wọ́n dẹ̀ ní kinní kan tí wọ́n gbójúlé jù, entertainment. And they are making huge money from there alone.
California, Texas, Nevada, Iowa, àbí Hawaii, àbí kílẹ̀ ń pè é, Florida. Àwọn Florida yẹn ibẹ̀ báyìí wọn ò ní kan rẹpẹtẹ ṣùgbọ́n wọ́n ní ilẹ̀ níbi tó ti ń kọ́ ìtọ́pẹ́ ní àwọn big àwọn fine buildings. Tó bá lò jẹ́ olówó ayé tó ti lọ kọ́lé sí Florida ò tí ì dolówó. Ibẹ̀ ni Banana Island di Amẹ́ríkà. Ibẹ̀ làwọn olówó ń kọ́lé sí, olówó ńláńláńláńláńláńláńlá. Àwọn dà ń pọwọ́ ṣùgbọ́n owó wọn fi ń tún bẹ́ẹ̀ ṣe ni percentage ni wọ́n mú lọ sí federal tí Trump ń lò tó fi ń dára tó bá wù. Àwọn kan ní Nàìjíríà wá pariwo pé ẹ jẹ́ káwa náà ṣerú ẹ̀. Owó tó Ondo State bá pa gbogbo nǹkan tó bá jẹ́ tó Ondo State kó Ondo State láṣẹ lórí ẹ̀. Epo tó bá wà l'Ondo State, bitumen tó bá wà l'Ondo State, anything tó bá wà l'Ondo State kó Ondo State lágbára lórí ẹ̀. Kán dẹ̀ máa mú percentage wá. Àwọn kan pariwo yẹn wọ́n ní kò ṣe dandan kán ṣe regional yẹn ó máa pa gbogbo ilẹ̀ Yorùbá papọ̀. Ṣùgbọ́n through federalism ó fún state kankan ní orí ọ̀fẹ́ àti ṣe tí wọ́n bá fẹ́ láti mú ojútó owó tí wọ́n bá ní. Níbẹ̀ láti ráwa kan tá a dẹ̀ dìde gbogbo eléyìí tí mò ń sọ yìí o Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọ́n di etí ikún sí oko wọn ò gbọ́ o wọ́n ní kò sí wọn ò tiẹ̀ dá sí. Àwọn kan náà ládẹ ń pariwo pé ẹjọ́ o Yorùbá afẹ́jáde kúrò ní Nàìjíríà ti sún wa àfẹ́ mọ́ torí ìyànjẹ yìí pọ̀ jù. Nàìjíríà ṣe kí ni wọ́n kẹ́tí ikún sí wọn ò gbọ́. Nísìnyí wọ́n wá ń sọ fún yín pẹ̀lú sísítẹ́mù tá à ń lò ní Nàìjíríà tí Èkó bá pa 100 billion wọ́n ní kẹ́ ẹ máa kó bọ̀ l'Àbújá káwọn fúnra wọn yọ nínú 100 yẹn kán yọ 1 billion fún yín pé ẹ gbà allocation yín nìyẹn. Kí Kebbi State kó pa 1 million wá kán gba 1 million yẹn lọ́wọ́ ẹ̀ kán dẹ̀ fún ní 500 million kán kó lé lọ́wọ́ kán ní gbà àjẹmọ́nù tí ẹ nìyẹn. Sísítẹ̀mù tí Nàìjíríà ń lò lọ́wọ́lọ́wọ́ nìyẹn o. Ondo State á pa 20 billion naira lọ sí Àbújá. At the end of the day wá padà fún Ondo State ní 5 billion. Ibẹ̀ ni Jigawa State á ti pa 1 billion lọ sí Àbújá. At the end of the day Jigawa State á gba 6 billion in returns. Yorùbá ẹ̀rí kankan sí o ṣùgbọ́n ẹ fẹ́ creation of more state kan fún yín ní state ti yín tó bá ti wá fún yín ẹ bá pa 1 million kó padà fún yín ní 1,000 kò kàn yín kó ṣáà ti fún yín ní state ti yín yẹn ló ka yín lára. Tó bá wá jẹ́ pé wọ́n create state tí wọ́n gbìyànjú àti level up pẹ̀lú bó ṣe wà ńlẹ̀ tẹ́lẹ̀ ìbátún dáa. Wọ́n náà fẹ́ create state wọ́n pass 6 different states ni wọ́n pass lọ 6 different states ni wọ́n pass ní Abuja ní Senate 6 yẹn wọ́n fún Yorùbá 12 rather méjìlá wọ́n fún Yorùbá ní méjì wọ́n fún south ní méjì wọ́n fún south east ní méjì. That is rí pé wọ́n fún ìsàlẹ̀ ń bí which is South Nigeria, Southern Nigeria, wọ́n fún wọn ní 6 states. Àwọn náà tún mú 6 states. Ẹ̀rọ 6 wọn yẹn, ẹ̀rọ mọ́ 19 tí wọ́n ní tẹ́lẹ̀. A fún wọn ní 25 states ní North. Ẹ̀rọ 6 tí wọ́n fún South. Ẹ̀rọ mọ́ 17 tá a ní tẹ́lẹ̀. A fún wa ní 23 states 23 àti 25 states ẹjọ́ èwo ló pọ̀ jù ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye ọmọ Yorùbá. Kì í dẹ̀ ṣe pé wọ́n change system o wọn ò change system tó fẹ́ fi gba allocation o wọn ò change system anything bó ṣe ń lọ ló ṣe máa lọ. Ẹ wá sọ fún mi ọ̀nà wo ni eléyìí ọ̀nà wo ló wá gbà tó fi pé Yorùbá? Ọ̀nà wo ló gbà? Okay,
tẹ́ bá state méjì tí wọ́n fẹ́ create ní Yorùbá yẹn tí wọ́n bá create ẹ̀ tí wọ́n bá fún yín ní owó tí wọ́n bá fún àwọn state yẹn ní owó wọn ò ní fáwọn ti north. Ẹ jẹ́ ká rorí wa Yorùbá, ẹ jẹ́ ká rorí wa láròjinlẹ̀. Mi ò against ẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìjẹ̀bú wọ́n máa rí bí a welcome development. Lójú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn wọ́n á rí bí ìta àti ilé fọ́dún tó ti pẹ́. Ìbàdàn ẹni tí wọ́n ń gbéyàwó bọ̀ wá bá kì í kánjú. Ẹ má fi kánjú, ẹ má fi la ọbẹ̀ gbígbóná. Wọ́n ò ń ṣe ọbẹ̀ nínú ìkòkò wọ́n á fi síbí bù ọbẹ̀ yẹn ó bù sí ọwọ́ bí eléyìí. Omi ọbẹ̀ yẹn wá sun sẹ́yìn bí ó wá torí pé omi ọbẹ̀ sun sẹ́yìn ọwọ́ ó wá ṣọwọ́ bí eléyìí torí pé ó fẹ́ lá ẹ̀yìn ọwọ́. Kí ló máa ṣẹlẹ̀ sí ojúlówó ọbẹ̀ tó bù sí àtẹ́lẹwọ́ ẹ̀? Á dànù. Láti ọjọ́ táláyé ti dáyé ní Ìbàdàn ti jẹ́ headquarter fún ilẹ̀ Yorùbá. Ìbàdàn ẹ má tiẹ̀ kánjú rárá. Ó sọmọ olókùn bẹ́ẹ̀ ni Yorùbá máa dá dúró. Bá a bá sì dá dúró Ìbàdàn bọ̀ wá padà sí headquarter ìná ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ má kánjú. Eléyìí tá à ń sọ yìí kò sọ́nà tó fẹ́ fi gbé ìran Yorùbá. Kò pàpà pé wá. Don't be surprised pé tán bá ṣe tán. Àárín lára state mẹ́fà tán kó sọ́dọ̀ wọn. Wọ́n á rí ẹyọ kan tàbí méjì tàbí mẹ́ta ní àwọn state wọ̀nyẹn ká gbowó ju yín lọ nìbàdàn state tẹ́ fẹ́ gbà yẹn. Wà mo fi gbogbo tí mo ní búra. Ẹ jẹ́ kán ṣe kán sọ sí díẹ̀ náà. Kẹ́ wá wò ó kéré tán wọ́n á rí state méjì nínú state mẹ́fà tó ń gbé sí north yẹn ká gbowó ju yín lọ nìbàdàn in terms of allocation. Mo mọ tí mò ń sọ. No matter what, lábẹ́ bó ti wù kó rí, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn bí mo fa ọmọ alálẹ̀ bẹ̀yìn Ìbàdàn. Ẹ lè máa fojú wo pé ọpẹ́ àti ilé Ìbàdàn state. Gbogbo wa la mọ̀ pé Ìbàdàn deserve state ó tọ́ ni. Ṣùgbọ́n wọ́n ti fi state yẹn wọ́n ti fi jẹ yín níyà. Ọlọ́run dẹ̀ mọ̀ tó ń ṣe tí ò jẹ́ kán fún yín gbà yẹn náà torí pé kí ni ibi ńlá lọ́lọ́run gbé Ìbàdàn lọ. Tá a bá sọ state tó wà powerful jù ní gbogbo àgbáńlá ayé lẹ́ni, you will be talking of New York City. Wàá máa sọ̀rọ̀ New York City. Wàá máa sọ̀rọ̀ Washington DC. Torí pé kí ni headquarter ni wọ́n. Tọ́mọ kékeré bá dàgbà anímọ́mì ń lọ London. Ọmọ kékeré tó bá fẹ́ sọ sí ìyá ẹ̀ bá travel out. Ó lè jẹ́ Ghana ni mọ́mì yẹn lọ tàbí dáàdì ẹ̀ wọ́n níbo ni dáàdì ẹ̀ wà ní dáàdì ń travel out bó ló lọ London. Gbogbo ìlú òyìnbó pápátá London ni simply because London is the capital of United Kingdom. Ẹ wo ògo tọ́lọ́run gbé fún London nítorí pé wọ́n jẹ́ capital. Ọmọ tí bàbá ẹ lọ sí China bó ni dáàdì ẹ lọ dáàdì ń lọ London. Tí o bá ti sọ fún mi pé dáàdì ń lọ lóyìnbó a ló lọ London. Every abroad pátápátá London ni lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké. Tí n bá dàgbà tán máa lọ sí London. A ló wá lọ sí London gbogbo everywhere London ni nítorí pé kí ni ògo tí Ọlọ́run gbé fún London because they are the capital of United Kingdom. Ìbàdàn ẹ má kánjú mo bẹ̀ yín. Pàǹpẹ́ náà fẹ́ fẹ́ lé ìdẹ fún wa ká má bàa ronú àti gba Yorùbá nation wa. Pàǹpẹ́ ni. Ẹ̀yin Ìjẹ̀bú ó ti pẹ́ tó ti yẹ ká fún yín ní state àmọ́. Ìjẹ̀bú ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá. Ẹ̀yin fúnra ara yín lẹ sọ pé ẹ ṣe Yorùbá kì í ṣe ẹ̀yin o ọba yín tó ti gbéṣẹ́ yìí ló sọ nìkan o. Mo dẹ̀ mọ̀ pé òun fúnra ẹ̀ regret kó tó kú pé òun sọ bẹ́ẹ̀ torí pé kí ni ìjà ló dé tó ní fi dòwe ìjà ló délẹ̀ tó fi fabricate ìtàn. Ẹbí léèrè ṣé bàbá tó bí ló pàtàn fún pé Wàdáì làwọn ti wá thank God wọn àti bàbá ẹ̀ wọ́n ti kú sí wọ́n ti dàbójú mẹ́rin. Ẹ̀yin èèyàn mi nílùú Ìjẹ̀bú ẹ̀yin olóríire ẹ̀yin akíkanjú ọmọ ilẹ̀ Ìjẹ̀bú ní gbogbo ilẹ̀ Yorùbá Ìjẹ̀bú àti Ẹ̀gbá àwọn Ọlọ́run kẹ́jù tó bá sọ pé búrùjí owó kéèyàn wà ní ipò ńlá Ọlọ́run kẹ́ Ìjẹ̀bú àti Ẹ̀gbá
no doubt. Ẹ̀ẹ́dẹ̀ máa rí Ìjẹ̀bú state yìí bí nǹkan pàtàkì níta tí ń lé ti pẹ́ ọgbọ́n àti fa Yorùbá sẹ́yìn ni o. Ẹ má fi kánjú, ẹ má fi lá ọbẹ̀ gbígbóná o. Tí Yorùbá bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, there is no doubt pé Ìjẹ̀bú máa dúró láyé ara wọn. Òun yẹ. Ẹ ra àròjinlẹ̀ o. Ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí ọgbọ́n àyíníke àti yíwa lágbódà síná kí Yorùbá má bàa lè ronú mọ́. Of what? Tell me, kí ni changes tó wà nínú creation of state tán fún wa? Tán náà fẹ́ fún yín, tán ti pass. Changes wo ló wà nínú ẹ̀? Ṣé owó epo máa lẹ́ẹ̀sì sí? Owó school máa lẹ́ẹ̀sì sí ni? What are the changes? Wọ́n á create àyè láti recruit to civil servant. So àwọn èèyàn move. Gbogbo ọmọ Ìjẹ̀bú tó wà ní other state wọ́n move wá sí Ìjẹ̀bú state. Wọ́n lè wá máa ṣiṣẹ́. Ṣé wọn ò kí ń ṣiṣẹ́ tẹ́lẹ̀? Ṣé wọn ò kí ń gbowó níbi tí wọ́n wà? I'm telling you, àbọ̀mọ̀ Ìjẹ̀bú ò jẹ́ gómìnà rí. Ọmọ Ìjẹ̀bú ò jẹ́ gómìnà rí. Ọmọ Ìjẹ̀bú ò jẹ́ VP rí. Vice president ọmọ Ìjẹ̀bú ò jẹ́ rí. Ṣé ọmọ Ìjẹ̀bú wọn ò di ipò lámúrí ní Nàìjíríà? Ẹ ra àròjinlẹ̀ ẹ̀yin èèyàn mi. Òun ni mo ṣe ń sọ nínú tọ́pìkì mi pé ṣé ìròyìn ayọ̀ ní ká pé àbí ìròyìn ìbànújẹ́? Ọgbọ́n àti mú wa sóko ẹrú ká má bàa ronú àti lọ kán sọ pé ẹ ṣe bá tún ti fún wọn ní 2 states sí 2 states tán fún yín. Wọ́n fún south south ní méjì bí wọ́n fún south east ní méjì. Àwọn kó 4. Ṣé wọ́n equalize ẹ̀ tàbí wọ́n yàn yín jẹ? Ẹ jókòó kẹrù. Wọ́n pín nǹkan fún èèyàn 25. Wọ́n pín nǹkan fún èèyàn 23. Ẹjọ́ ti ta lápọ̀ jù. Tó o bá believe pé àsọmọ Ìjẹ̀bú ẹ̀ tún ní sẹ́nétọ̀ 3. As ọmọ Ìbàdàn ẹ̀ tún ní sẹ́nétọ̀ 3, that is sẹ́nétọ̀ 6. Don't be surprised yìí pé o fẹ́ lọ kojú additional 3 times 6. Èló nìyẹn? 3 times 6, that is 18. Tó o bá sẹ́nétọ̀ 6 tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fún yín as a new state nílẹ̀ Yorùbá tínú yín dùn, o fẹ́ lọ kojú 18 new northern senator tuntun mi. You are going there to face additional 18 northern senators. Because 3 senators per state, I get 3 times 6, that is 18 senators from the north. Ìwọ dẹ̀ ní 4 inú ẹ̀ ń dùn, ó fẹ́ lọ kojú 18 tuntun mi yàtọ̀ sáwọn eléyìí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Mo dẹ̀ máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ gbà wípé Yorùbá ló ṣe é rà, Ìgbò ló ṣe é rà. Ọmọ Fúlàní wọn ò ṣe é rà, wọn ẹ̀ lè rà wọ́n. Tẹ́ bá fún Fúlàní lówó pé kó dalẹ̀ Fúlàní ẹgbẹ́ ẹ̀, aṣọ tó o bá ṣọ́ra ó lè bẹ orí ẹ̀ sọnù. Tí n bá parọ́ ẹ já mi, ń táwa mọ̀ ni. Kó o fún Fúlàní ẹ pé program ẹ bá mi ṣí ẹ. Kó o gbé owó fún Fúlàní kan pé kó bìtírè ìran ẹ̀. Máa bẹ̀ tiẹ̀ pẹ̀lú ẹ pé tó o bá ṣọ́ra á wá tọ̀ka sí ibi tó ń gbé fáwọn èèyàn. Wọ́n wá pa ẹ mọ́lé fáwọn Fúlàní ẹgbẹ́ ẹ̀. Wọ́n wá pa ẹ mọ́lé. A ló sọ pé kò ń bìtírè Fúlàní ẹgbẹ́ òun. Wọ́n á kórajọ, wọ́n wá pa ẹ mọ́lé. Fúlàní ò ṣe é rà, Yorùbá ló ṣe é rà. Máa bẹ̀ tiẹ̀ pẹ̀lú yín nínú sẹ́nétọ̀ 6 tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde nílẹ̀ Yorùbá yẹn, 3 láti Jẹ̀bú, 3 láti Ìbàdàn. Mo lè fi gbogbo tí mo ní búra fún yín pé ó kéré tán wọ́n á ra 4 nínú wọn pẹ̀lú owó. Wọ́n á rà wọ́n torí majority wọn lè má ti ṣe sẹ́nétọ̀ rí, ó lè má ti débẹ̀ yìí, ó lè má gbóhùn owó tó gbogbo wọn tán fẹ́ rí l'Àbújá rí nígbà tó bá débẹ̀ tó rówó. Á gbàgbé pé ìran Yorùbá lòun, á dalẹ̀, á gbowó, á wá sọ àwọn Fúlàní, á sọ wọ́n dọ̀rẹ́, á máa pa kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ wọn bóyá ó fẹ́ jẹ gọ́vnù tàbí ó fẹ́ padà wá ṣe nǹkan kan, á wá máa pa kúbẹ́kúbẹ́, á dalẹ̀ ìran ẹ̀. Yorùbá ẹ ronú.
ẹ sọ jí gírí ẹ jí nínú oorun ẹ̀ṣẹ̀. Ìyẹn ló mú mi sọ̀rọ̀ tí mo sọ lákọ̀ọ́kọ́ ìpè tí Tinubu this time around mi ò fi dádì mi sínú ẹ̀. Wọ́n bí mi, wọ́n kọ́ mi, mo gbọ́ ẹ̀kọ́, mo tún túnra mi kọ́, bàbá mi kọ́ mi, ìyá mi kọ́ mi, tíṣà ni ìyá tó bí mi lọ́mọ ó kọ́ mi, bàbá mi sójà ni. So when we are talking of discipline, tá a bá sọ̀rọ̀ nípa kéèyàn wà humble, kéèyàn ṣe Ọlọ́run fi kẹ́mi, mo mọ̀ béèyàn ṣe bọ̀wọ̀ fágbà, mo tún túnra mi kọ́. Mi ò sọ ilé láti rí Tinubu fín ọ̀bọ̀n gbogbo bí nǹkan ṣe ń lọ. I will never insult Tinubu. I don't have any reason to insult him. Ṣùgbọ́n màá sọ ojú abẹ níkò. Mo wá ń sọ eléyìí, mo yọ dádì mi kúrò. Torí tó bá yẹ pé rí dádì mi ni, màá ti lọ sọ fún, màá ti gbá fàtì fún pé dádì Ọlọ́run mọ̀ tó rí gan tí ó fi jẹ́ kí dádì mi lọ bẹ̀. Torí tó bá ṣe é ṣe pé a manipulate mi, bàbá mi lè débẹ̀ náà kó jẹ́ tí ẹni yìí ṣe ló máa ṣe tí èmi tí ó dẹ̀ lè má at the end of the day bóyá bàbá mi á fi mí gún ọṣẹ, á gún mi nínú odó ni kí n bá lè jẹ́ kó nǹkan náà lọ. Ṣé ẹ̀yin rò pé tí wọ́n bá rọ́ ọmọ tó fẹ́ dènà de Tinubu sí ni pé kí Tinubu má ráyè? Ẹ rò bí a Tinubu ò ní fi gún ọṣẹ ni? Tinubu á gún nínú odó, á fi gún ọṣẹ, á fi wù ẹ̀ kó bá lè jẹ́ president. That is human being for you. That is Yoruba for you. Mo ń sọ eléyìí ni Tinubu ẹ pín kẹjẹ kó lì, kó dọ́dọ̀ àwọn lọ́balọ́ba, kó dọ́dọ̀ àwọn àgbààgbà, kó dọ́dọ̀ àwọn Ìjẹ̀bú, kó dọ́dọ̀ àwọn Ìbàdàn wípé o tẹ́ ẹ bá mistake ẹ̀, tẹ́ ẹ bá gbà á, tí wọ́n bá approve ẹ̀, kì í ṣe pé tí wọ́n bá gbà á, tí wọ́n bá approve ẹ̀ lókè, kò sí nǹkan tẹ́ àwọn Ìjẹ̀bú náà fẹ́ ṣe, wọ́n àgbà náà ni. Ṣùgbọ́n o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú, kì í sọ̀rọ̀ ọmọ Ìjẹ̀bú, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà l'Ábùjá, tẹ́ ẹ bá bá wọn kí ọwọ́ bọ inú ìwé tó máa create Ìjẹ̀bú state, tẹ́ ẹ fight bí Yorùbá ṣe máa wà independent, kí n ti ẹ̀ gbé Yorùbá nation sí ẹ̀gbẹ́ kan for now, kí n gbé kọ́rùn lọ́wọ́lọ́wọ́ yìí, kí n wá máa sọ̀rọ̀ fún yín pé ok kí ló dé tẹ̀ tí ẹ fight pé kí Yorùbá dá dúró, kó dá dúró as pàpé regional system. Rí yẹn jà fún pé kí Yorùbá padà sí regional government. Irú ilé ìtawó lọ́wọ́ ṣe tí Yorùbá fi ní tẹlifíṣàn àkọ́kọ́, tí Yorùbá fi ní rédíò àkọ́kọ́, tí Yorùbá fi ní stadium àkọ́kọ́, tí Yorùbá fi ní university àkọ́kọ́, tí Yorùbá fi ní free education, tí Yorùbá fi ní free health, tí Yorùbá fi ní agric tó dáa, tí gbogbo nǹkan wá fi lọ létò tó dáa. Ṣe ja ìjà yẹn pé kí ẹ jẹ́ kí Nàìjíríà padà sí regional instead of creation of state. Tẹ́ ẹ bá jọmọ Yorùbá, tẹ́ ẹ bá wọn bu ọwọ́ lù yín pé kán pín state yẹn, òkú yín náà máa rù wálé o. Òkú yín ni wọ́n gbé wálé, ẹ̀ ní délé báyọ̀, ayọ̀ ẹ̀ ní délé bá. Tẹ́ ẹ bá mistake ẹ̀, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ni mò ń sọ, mo tẹnu mọ́. Torí kò sí tó kàn Ìjẹ̀bú lọ́wọ́ tá a tiẹ̀ wá wà yìí. Òótọ́ làwọn Ìjẹ̀bú ń pariwo pé àwọn fẹ́ yọ Ìjẹ̀bú state, but àwa ti ṣí wọn létí, wọ́n ti gbọ́n sí yìí o. Torí kò sí tó bá wá approve ẹ̀ l'Ábùjá, no, ẹ jẹ́ ká sòótọ́ síbi tó tọ́ wá. Tí Ìjẹ̀bú bá tiẹ̀ láwọn ò fẹ́ state, tán bá approve ẹ̀ l'Ábùjá tán gbé wá, wọ́n á pàpàrọ̀ mọ́ lè Ìjẹ̀bú tá sọ pé àwa fẹ́ ẹgbẹ́ wá, má ṣe gómìnà, èmi fẹ́ ṣe rẹ́pù. Wọ́n á ráwọn ọmọ torí pé kí ni they are drunk of power, wọ́n ti wà power intoxicated. Mo repeat ọ̀rọ̀ mi kí n tó máa lọ. Tó o bá jọmọ Yorùbá, tó o bá wọn sán Ìjẹ̀bú state, tó o bá wọn sán Ìbàdàn state, tó o dẹ̀ wà, tó o lè jà pé ká padà sí regional, tàbí ká ẹ jà pé kí Yorùbá dúró on their own. Tẹ́ bá wá rò pé Yorùbá ó ti lágbára jù fún yín láti sọ pé kí Yorùbá dá dúró. Tẹ́ ẹ wá lè jà pé kí Yorùbá dúró as regional system lábẹ́ orúkọ Nàìjíríà yẹn, kẹ́tì ẹ̀ jàjà yẹn náà. Tẹ́ wá fẹ́ gba state, gbogbo yín tẹ́ bá buwọ́lù, òkú yín wọ́n máa wálé, kódà òkú yín ò tún wá ní délé, a tún wá já wẹ́lẹ́wẹ́lẹ́, ajá á tún jẹ́. Àti ẹkọ́kọ́ wọn pọ̀ ní ìtọ́ ọ̀bálẹ̀ ìbárun
bẹ́ẹ̀ ni àwọn ọ̀hún fàṣẹ sí, àwọn tó nílẹ̀ wọ́n fi àṣẹ sí, ó dẹ̀ ṣe máa rí nìyẹn because ẹjọ́kọ́ ẹ̀rọ ọ̀nà wo ló fi pé wa. No, ẹnìkan sọ only that is not easy. It is easy, my people. This is easy. And ever create a state. Why can't the senators, after all, we have 18 senators in Southwest, at least 18, yeah, Toba Jofori Korika sọ pé rárá, a fẹ́ creation of state, a fẹ́ kí ẹ jẹ́ kí regional government wà, so that Yorùbá lè mójútó nǹkan tó jẹ́ ti Yorùbá, a lè ní ọlọ́pàá tiwa, a lè ní security of forest tiwa fúnra wa. Gbogbo inú gbogbo wa a ní security guide díẹ̀, a ní ọlọ́pàá tiwa, a ní gbogbo nǹkan tó jẹ́ kó jẹ́ tí a ní lọ́tọ̀ọ̀tọ̀, a ní custom tiwa lọ́tọ̀. Tó ń bá ìjà tó yẹ kán jà, we have 18 Yorùbás in the Senate. Tọ́jọ́ ọmọ Yorùbá ní Southwest ní Senate. Tí àwọn 18 yẹn tó bá jọ foríkorí tán kọ lẹ́tà tán submit ẹ̀ ní National Assembly bẹ́ẹ̀, dájúdájú wọ́n á consider ẹ̀. Ibẹ̀ ló ti máa àwọn ọmọ Ìgbò náà lè jáde kan sọ pé táwọn fẹ́ nìyẹn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti ní backup, wọ́n ti ní support. Àwọn South náà lè sọ pé àwa náà la lépo, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Kódà Nàìjíríà lè ṣe é. Àwọn ọmọ system tó máa lò tó fi jẹ́ pé irú epo yẹn ọmọ ọgbọ́n tó máa dá bí epo ṣe ń jáde níbẹ̀. Percentage tó máa jáde láti Southwest wá sí Federal ó lè má tó nǹkan tó máa jáde láti South because of pé epo ń jáde níbẹ̀. It is possible. Ẹ lè expect kó jẹ́ pé oye allocation, oye percentage tí California tó máa mú lọ sí Federal, oye yẹn náà ni kí náà pé ní Chicago ló máa mú lọ. Kò possible. Wọ́n mọ̀ pé Texas, wọ́n mọ̀ pé olówó ni, wọ́n mọ̀ pé California, wọ́n mọ̀ pé owó ni. Níbi tí Texas bá ti mú $20 billion lọ as allocation wọn, àwọn Chicago, àwọn Iowa, àwọn kìíní wọ̀nyẹn, gbogbo tó máa mú lọ ó lè má ju bí 2 billion or 3 billion because wọ́n mọ̀ bọ́ ṣe rí. The same thing can happen here. Why táwọn senator yẹn tí wọn ò jà fún yẹn? So that wọn ò ní máa fowó ìnàkí, wọn ò ní máa fi wo ọ̀bọ, wọn ò ní máa fowó ọ̀bọ, wọn ò ní máa fi wo ìnàkí. Owó tí ìnàkí bá pa kí ìnàkí náà, owó tọ̀bọ bá pa kọ̀bọ náà, owó tí kìnìún bá pa kí kìnìún náà. Wọn ò ṣe ja ìjà yẹn. Ẹlẹ́ẹ̀fẹ́ ká pín, ẹ̀fẹ́ kí Nàìjíríà Yorùbá dá dúró. Then kí ló ṣe yín dẹ̀ lè jẹ́ ká tẹ̀ sọ̀rọ̀ regional. Kì í ṣe pé mo fara mọ́ regional system wo, mo kàn fi ń ṣàlàyé ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n síbẹ̀ kí ló dé táwọn senator yẹn tí mo lè jagunjà tó fi jẹ́ state ilẹ̀ ń gbà bọ̀. State yẹn tó kò ní impact ẹyọ kan báyìí kò ní nínú ayé yìí. The only impact tó fẹ́ ní fún yín ò ju pé instead of 6 governors tẹ́ ẹ ní tẹ́lẹ̀, governor yẹn á wá increase, governor á wá di mélòó, á wá di 8 against the governor 19 tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ against 25 governors. Governor yẹn á di 8 against 25 governors. Kí ló fi pé yín? Ṣé ẹ lè jà kẹ́yìn win? Can you fight that battle and win? Mo tún sọ tó bá tiẹ̀ wá tún jẹ́ pé wọ́n tún wá ṣe kó balance ẹ̀, ìbá dùn kí àwọn ní 25 kan tún make sure pé Southern Nigeria káwọn náà tún ní 25 ìbá dùn ìbá dáa. Àwọn ní 19 tẹ́lẹ̀, ẹ̀yin ní 17, wọ́n create more state, instead kan balance ẹ̀, wọ́n tún fáwọn débi pé àwọn ní 25, ẹ̀yin wá ní 23. What is the difference? Bámidélé Ìgbàmọ̀lẹ̀, thank you, God bless you. Mo sọ eléyìí ni ẹni tó bá létí ni kó gbọ́, èmi ò bá yàn fa ọjọ́gbọ̀dì, mi ì bá yàn fa anything, ṣùgbọ́n lèmi o Ọmọlúkà ọmọ kòrókòrò lókun sá ọmọ àtàkùn kìkìkì lọ́tẹ̀, ọmọ ojúlógún kàjúbà kàkéyà, ọmọ kóyán bọ́ta mọ̀ mú karabádá ó sẹ́ni mọ̀ bú kara rúnà, ó sọ pé kìdí sọ́kọ̀ àkókò Ọmọlúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta o, Ọmọlúkà àfọkúta rẹ̀ gidi gbógun jà. Èmi o Yorùbá nation lọ́nà tèmi. Yorùbá nation is the way out. Ṣùgbọ́n ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ pariwo regional government, mi ò bá yín jà, ó tẹ́ mi. Ṣebí
tọmọ bá béèrè ìtàn wọn á fún ní apá, wọn ní ọmọ burúkú yẹn tó lọ ń béèrè ìtàn apá ní kẹ́ ẹ jẹ́ ká fi bẹ́ ó yá gbapá máa gbé lọ. Tó bá jẹ́ pé kò béèrè ìtàn initially ni kò ní fún lápá, tó bá jápá ló béèrè ó lè jẹ́ ìjàǹjà ẹran ni wọ́n á já fún ẹ jẹ́ ká fún níbi ẹ̀gbẹ́ ẹran kékeré yìí kó gbà á, ìbápá ló béèrè ẹ má jẹ́ ká fún lápá. Ajayi Ima ó ní Ọmọlúkà, you are talking as if you are new in Nigeria. Our politicians will support the creation of state because they know it will bring more money to their bank account. Yes, of course. They don't care what may happen to the people they govern. Of course. Gbogbo ẹ̀ la mọ̀. Ìdí tí mo ṣe ń tẹnumọ́, tí mo ṣe ń pariwo báyìí nìyẹn. Òun ni mo ṣe ń pariwo báyìí tí mo ṣe kàn. Tó o bá jẹ́ senator, tó o jẹ́ house of rep, tó o dẹ̀ jọmọ Yorùbá, tó o ń jẹ́ orúkọ Yorùbá, bóyá ọjọ́ máa lè tàbí òtí ẹ̀ ń sọ máa lè, ṣùgbọ́n òun jẹ́ orúkọ Yorùbá, o gbélẹ̀ Yorùbá, o momi ilẹ̀ Yorùbá, o sunlẹ̀ Yorùbá, lórí ilẹ̀ Yorùbá, tó o bá bá wọn bọwọ́ lu senate díẹ̀ creation of state yẹn, òkú ẹnu wọn rù wálé, ẹ̀yin alálẹ̀ fàṣẹ sí. Àìrójú àìráyè tó máa ń dé bọ́mọ rí igbá jẹ́ kó dé bá wọn o. Bẹ́ẹ̀ ni àṣẹ́gun, torí pé kí ni kò gbé wa. Ó dẹ̀ tún kí n tó máa lọ, mo bẹ̀ yín Ìjẹ̀bú, mo bẹ̀ yín Ìbàdàn, ẹ má fi kánjú, ẹ má fi la ọbẹ̀ gbígbóná. Yorùbá nation tá a fẹ́ gbà yìí, ó máa pé yín, ó máa pé yín ju state Nàìjíríà lọ. Mo fi gbogbo tí mo ní mo fi búra fún yín ni, ìjọ Ọlọ́run fi hàn mí, Yorùbá nation yẹn máa pé yín gidi. Ó máa pé yín gidi, ó máa mú òkìkí yín, ó máa mú ìlú dàgbàsókè. Tẹ́ bá rò pé kò ṣeé ṣe, ó ṣeé ṣe, ọwọ́ yín ló wà. Ẹ má gba ilé yìí o, bóyá wọ́n máa ṣe public hearing ní, bóyá wọn ò ní ṣe public hearing, àwa ò mọ̀, ṣùgbọ́n mo bẹ̀ yín Ìbàdàn, ó ti ta yín lára. Mo bẹ̀ yín Ìjẹ̀bú, mo fi gbogbo nǹkan bẹ̀ yín, fún àwọn tó nílẹ̀ bẹ̀ yín, ẹ má fi kánjú, ẹ má fi lábẹ́ gbígbóná. Ọbẹ̀ tó dùn tó dáa tẹ́ bù sátẹ́lẹ̀ ọwọ́, tọ́mi ẹ wá sun sẹ́yìn ọwọ́, tẹ́ wá torí pé omi sun sẹ́yìn ọwọ́, tẹ́ wá ṣe ọwọ́ bí eléyìí tẹ́ fẹ́ la, ojúlówó ọbẹ̀ á dànù. Mo bẹ̀ yín, ẹ má fi kánjú lá ọbẹ̀ gbóná, ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ yín. Creation of state ò pé wá, kò pé lẹ Yorùbá, kò sọ pé káwọn ará bí mọ̀sí máa jẹ gàba lé yín lórí, kò sọ pé kẹ́ ẹ pa 100 million kan fún yín ní tó 80 million nínú ẹ̀, wọn ò ní fi kún owó yín, kàkà bẹ́ẹ̀ wọ́n máa kó fáwọn ará ọ̀hún ni. Ṣé báwọn ọmọ yín kàwé, wọ́n ní access sí gbogbo kí ní tà ń sọ wọ́n, ẹni kan browse ẹ̀ kán wá sọ fún yín bóyá irọ́ làwa ń pa, bóyá ṣe la kàn fi ń sọ àsọdùn. Let them, you have a chartered accountant lóríṣiríṣi ní ilẹ̀ Ìjẹ̀bú, ẹni several chartered accountant, ẹ láwọn chartered tax officers, ẹ láwọn oríṣiríṣi lọ́mọ Ìjẹ̀bú, ẹ pè wọ́n ẹ béèrè. The same thing ẹ̀yin ọmọ Ìbàdàn, you have several chartered accountant, you have them lóríṣiríṣi, ẹ lọ ní kán ṣe ìwádìí kan wá sọ fún yín oye tẹ́ ń pa versus oye tẹ́ ń gbà padà, pẹ̀lú oye táwọn àwọn state kan ní north ń pa versus oye tí wọ́n ń gbà padà. Ó bẹ̀ yín torí Ọlọ́run, kí ni ò pé wá ìròyìn bí ní, ó ní mo ṣe sọ ṣé ìròyìn ayọ̀ ni, lójú àwọn kan ìròyìn ayọ̀ ni, pé wọ́n fẹ́ fún wọn ní state, wọ́n máa jó, wọ́n máa yọ̀. Kò pé wá, kò pé Yorùbá, kò pé ìran wa, kò pé àwọn ọmọ yín tẹ́ dídà sílẹ̀ wọ̀nyí. Àwọn olóṣèlú ló pè, àwọn olóṣèlú ló pè. Kò ní ju bẹ́ẹ̀ lọ, Ọmọlúkà ni mò ń jẹ́. Ọládélé Táíwò, God bless you, thank you for the gift. Kò ní ju báyìí lọ, torí pé kí ni o, ṣókí òun lọ́bẹ̀ oge. Eléyìí tí mo sọ, ẹni tó bá létí kó gbọ́ o, torí pé kí ni àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí, tó bá dé inú ẹ̀ àdòdìdì. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ilẹ̀, ẹ fẹ́ fi ṣe oko, ẹ fẹ́ fi kọ́lé, ẹ fẹ́ fi ṣe anything nílẹ̀ Yorùbá yìí o, ẹ kàn sọ Ọmọlúkà, kẹ́ jẹ́ kí a bá yín ṣètò ẹ̀. Ilẹ̀ kan dẹ̀ wà tẹ́ bá fẹ́ rẹ́ǹtì oko yẹn kòkó ti wà ńbẹ̀, àgbọn obì,
àpọ̀n ọ̀gbọ̀nà ó wà nínú ẹ̀ ó dẹ̀ tóbi ó lọ bí 9 hectares of land tó bá fẹ́ rẹ̀ǹtì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ kàn sí mi kẹjẹ́ kájọ jíròrò kájọ sọ ojú òní ti wá. God bless you all. Ọmọlúkà ni mo jẹ́ ó yá pín bó ṣe ń wò mí yẹn kọ jáde pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó yá kọ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó yá kọ má jù pẹ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Thank you so much and God bless you.